الله لا إله إلا هو الحي القيوم الله لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يهد حفظهما وهو العلي العظيم. ẹ jẹ́ ká ṣe amínà jama. آمين ẹ jẹ́ ṣe amínà jama. آمين يا الله. mo fi ayatul kursi náà mo fi kí ìkàlẹ̀ gbogbo àwọn àlùfáà wa láì ní ṣẹ̀ṣẹ̀ dákọ níkọ̀ọ̀kan. الله àwọn olóyìnbó nínú ọgbọ́n wọn tán máa ń dá tí wọ́n bá ti tẹ́nìkan bá ti sọ̀rọ̀ ṣáájú tí wọ́n bá fẹ́ dá ìjókòó láàmú tí wọ́n fẹ́ jẹ̀bi ìjókòó wọ́n á wá ní àwọn stand on existing protocols. Let me also stand on existing protocol. أقول السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. láti pé kí wá ṣe wá sí níbí tẹ́lẹ̀tẹ́lẹ̀ mò ń wò pé gbà míì a ti báyé débi pé tá a bá ń lọ wá sí yẹn pé kí láti ẹ̀ sọ. àmọ́ ẹ jẹ́ ń fi mọ́jú táwọn àfa wa ṣe nísìn òun náà ni màá fi ṣe wá sí. الله torí tọ́rọ̀ bá ti dọ̀rọ̀ kú tó báyìí pé bí ikú la bá dé pé a ṣe wá sí àfààní al-mawtu la shakka àti fasta'idda. الموت لا شك هات فاستعد له إن اللبيب بذكر الموت مشغول إن اللبيب بذكر الموت مشغول. àìdá àkú kò sí dáùtù nínú yín. àwọn ọ̀jọ̀gbọ́n àfáà ní nǹkan mẹ́ta ń bẹ tí ó gbọ́dọ̀ ka gbogbo èèyàn láyà. èèyàn jẹ́ wàlí ọlọ́run ọjà nẹ́bí ọlọ́run gbogbo kò tó wù kọ́ wà láyé ẹ̀rù nǹkan mẹ́ta gbọ́dọ̀ máa bàyàn. àkọ́kọ́ òun ni kú. ẹlẹ́ẹ̀kejì tẹ́dá ọmọ tó lè ṣẹlẹ̀ sóhun ọ̀kan ni ogbó. mo rántí pé ìkan nínú àwọn ọ̀rẹ́ wa bàbá ẹ̀ kọ́lé mẹ́jọ sí Sùúrùlérè Mọ́láwánsìn bàbá yẹn ọmọ 69 years ni. ó jáde ní Láwánsìn ń bọ̀ ní ojú ẹlẹ́gba wọ́n ń pe kíní kan ní dementia bí yẹn bá ti ń dàgbà oníranran àárẹ̀ ni máa ń ṣẹlẹ̀ ló lè setting síyàn. àárẹ̀ ọpọlọ ń bẹ àárẹ̀ ojú ń bẹ àárẹ̀ ara ń bẹ oníranran ni. dementia yìí ṣẹlẹ̀ sí bàbá yìí ọkàn rí i pé àwọn èèyàn ń wọ mọ́tò ni ó sì bá wọn wọ mọ́tò ojú ẹlẹ́gba. ó bọ́lẹ̀ lójú ẹlẹ́gba ó ráwọn èèyàn tán wọ mọ́tò Ìbàdàn ó sì bá wọn wọ̀. ó bọ́lẹ̀ ńbàdàn ó bá wọn wọ mọ́tò ó ráwọn èèyàn tán bọ́lẹ̀ dédé ẹni tọ́lọ̀ ń kọjú ẹ̀ sí tọ́lọ̀ ní ó tẹ̀lé ìyẹn wọ mọ́tò Ifẹ̀ ó sì bá a wọ̀. gbà tí yẹn wá bọ́lẹ̀ tí yẹn ń wọlé ẹ lọ nífẹ̀ẹ́ náà wọ́n ń pè aláàjì ń bolẹ̀ ń lọ wọ́n ń béèrè what is your name kọ̀ọ̀rán tí ó kọ ara ẹ̀ mọ́ ẹni tí ọ̀ràn tí ó kọ ara ẹ̀ kọ̀ọ̀rán tí ó kọ gbogbo ọmọ ẹ̀ kọ̀ọ̀rán tí ilé tó ń kọ́ kọ̀ọ̀rán tí nǹkan kan mọ́. àwọn ọmọ ti ṣe wàhálà káàkiri nínú ayé odindi ọ̀sẹ̀ mẹ́ta ló fi wà bẹ́ẹ̀ tí wọ́n ń béèrè gbogbo ẹ̀ tí wọ́n ò rí nǹkan. àwọn ọmọ ti lọ mọ́ṣúárì wọn ti lọ káàkiri after ọ̀sẹ̀ mẹ́ta ni atẹ́gùn fẹ́ sí padà ní béèrè pé sójú ẹlẹ́gba eléyìí ni àbí gan ni à àwọn tí ń bí ilé láti jó ní kan tó ṣẹ̀ṣẹ̀ wá tẹ̀lé láti mọ ọ̀nà délé ìkànnì ogbó pé èèyàn dàgbà láyé nǹkan kan ò ní sẹ́ẹ̀tì sí i la pé èèyàn bá tètè kú tí kú náà pa bẹ́ẹ̀mi rẹ̀ bá gùn yóò ní nǹkan kan tí yóò máa rán. ẹlẹ́ẹ̀kẹta òun la ìsàn ìyẹn ò máa gbà ìyẹn lè dàgbà ó lè má dàgbà kò sẹ́ni tí ó lè sick at any time. ẹ̀yin ẹrú sí Ọlọ́run bọ́rọ̀ bá ti kan kú wáàsí ti parí síbẹ̀ yẹn. wáàsí mi tí mo fẹ́ sọ lẹ́ni mo rí pé nínú ayé lẹ́ni à ń grow tán pè ní oríṣiríṣi ìran intelligence là ń grow láyé. we have what we call artificial intelligence now.
à ń grow ohun tó ń pè ní native intelligence ọ̀pọ̀lọpọ̀ yẹn ní sọ̀rọ̀ nípa tó ń pè ní emotional intelligence but ẹ bá wo gangan nínú ayé lẹ́nìí ẹ rí i pé bá a ṣe ń grow ọ̀pọ̀lọpọ̀ àwọn intelligence nínú ayé àwa ń drop nínú intelligence is spiritual intelligence. ẹ̀yin ìyá wa àti gbogbo àwọn bàbá wa láyé lẹ́nìí ìmọ̀ ọlọ́run kan ní bàbá wa tó lọ ni wọ́n fi tọ́ àwọn ajá Halima àti gbogbo àwọn àbúrò rẹ̀ tí wọ́n fi mọ̀ pé irú ìjókòó yìí tọ́ sí òbí àwọn. mo rántí ń jẹ́ ọjọ́ kẹjọ ńgbà tá à ń ṣe àdúrà nílọrin gbẹ̀dẹ́dùn ńgbà tó ṣe wákàtí bì kan mo rí aláàjì kókà tán fèrè lékè báyìí tán ń sun ẹkún gbogbo ayé náà ń sun ẹkún ni nítọ́pá alẹ́kùn bẹ̀ ni pé ó débì kan yín wá ń pé níjọ́ tọrọ ọba yíwọ́ ẹ pè bàbá yín pé bàbá yín mọ ibi tí yóò sáré dé bàbá yín mọ ibi tí bá yín ṣe ó ṣe wákà yẹn débi yí pé talẹ́ni tó kù tẹ́ máa pè gbogbo kálukú náà ro tarẹ̀ kálukú omi ń bọ́ lójú kálukú. ìbéèrè mi ni pé mo máa ń sọ nínú lectures mi lọ́dọ̀ mi pé gbogbo ọmọ téèyàn bá bí láyé tí ò bá ti fọlọ́hun tọ́ tọ́lọ́hun ọba ti lè jèrè ọmọ òun gan ò lè jèrè ẹ̀. nítòjí ẹ mọ̀ ẹni tó bá mọ Ọlọ́hun là máa ń ṣe là máa ń yin ànábì lójú ẹ̀ ní ó mú lànábì ó mú fún ẹ̀ ẹni tí ò mọ Ọlọ́hun ànábì ò lè mú fún ẹ̀. lecture mi lé ní ìbéèrè mọ̀kàn fẹ́ fi béèrè gbogbo ẹ̀yin ìyá wa tẹ́ wà ń bí lé 40 lé 50 àwọn ìyá jọ̀hún bákan ni wọ́n ṣe tọ́ gbogbo wa yìí tá a ṣe rí báyìí mo rántí njọ́ tán máa yọ mí kúrò ní school 1982 mo wà ní kọ́lẹ́jì form 1 wọ́n yọ mí kúrò báyìí bàbá mi wá pè mí lóru pé àfa láàárọ̀ mo ní nàm tó bá yẹ pé n tó wù mí gangan ni kéwú ló wù mí kó ké mo fẹ́ kó dàbí Alhaji Kamaru àtàlájì Adam èèyàn náà fi júwe Ọlọ́run fún àìmọ̀ Ọlọ́run àìmọ̀ kéwú Alhaji Kamaru Alhaji Adam ni wọ́n fi júwe mo fẹ́ kó dàbí Alhaji Kamaru àtàlájì Adam nínú decision tèmi náà ó regret láyé máa sọ fún bàbá mi pé tẹ́ bá ti fẹ́ tó dùn mọ́ yín pẹ̀lú ògo Ọlọ́run mo ti ìjọ́ kejì bàbá mi mú mi ó di ilé àtàràgbà ọmọ yín rè ọ̀dọ̀ Ádámù lọ́lọ́ àbọ̀dọ̀ ọkọ̀ mọ́dún gbogbo bíi dáwọn ọmọ mi náà làwọn méjèèjì. So at the end of the day wọ́n ní kí n máa ìbéèrè tí mo fẹ́ ṣe lé ní pé njọ́ tán mú mi bọ̀ wọn ò pè yá mi pé ń gbọ́ ya tí mo kú òtán àwọn yẹn bá lè ń bá ya mi pé ọ̀làjú rẹ̀ lẹ̀ báyìí wọ́n sì ń ba iye ọmọ rẹ̀ jẹ́ wọ́n mú lọ lé kéwú àwọn tí ò ní níṣẹ́ àwọn àfáà tó yẹ kí wọn bá lòde òkú àtòde ìyàwó wọn ò ní láìfù kankan wọn ò níṣẹ́ wọn ò lọ́jà tán tà mọ́mí wọn ń pè bàbá rẹ̀ ló ní mí òun ibi tí ń lọ nìyẹn wá sí mi nìyẹn ibi tí ń lọ ni pé bàbá rẹ̀ ló ní mí ló lo òun náà tó bá fi wá ṣe náà nì báwọn bàbá jọ̀hún yẹn àtàwọn ìjà jọ̀hún bí wọ́n ṣe gbà fọ́kọ bá a ṣe tọ́ ọmọ tọ́pọ̀lọpọ̀ àtà fi dà báyìí ìbéèrè mi ló ní pé sẹ́bẹ̀ làwọn náà ń tọ́ ọmọ lẹ́nìí. a lọ ṣe lecture kan ní Èbúté Mẹ́ta ìyá yẹn gba lecture bí ọdún 8 àbọ̀dún 10 ó gba tẹ̀fsíìrì nínú àwẹ̀ gbogbo àwọn àfáà pọ̀ ń bẹ̀ gan ilẹ̀ kún báyìí ọmọ ìyá yẹn wá ti ìlú òyìnbó dé ìyá yẹn náà fẹ́ sakọ pé òun bímọ ńgbà tọ́mọ yẹn yọ láti airport báyìí ọ̀pọ̀lọpọ̀ àwẹ̀ kálukú Ọlọ́run ni òjì ọjà ń jọ náà torí aṣọ tí ọmọ yẹn wọ̀ aṣọ yẹn kọ̀sẹ̀ ìgbà tí yẹn bá ṣe fi nǹkan bu ọmọ ó pín ọyàn ní tí gbogbo tí ń bẹ nù ọyàn là ń rí ní lọ́sàn-án àwẹ̀ ẹlẹ́ẹ̀kejì ó wá kọ síwájú kíní ṣẹ́ẹ̀tì tọwọ́ báyìí pé come and sex me ó kọ síwájú kíní ẹ̀ báyìí kálukú wa ń wò báyìí pé lọ́sàn-án àwẹ̀ àwòsùnbí láì ìyá yẹn náà fẹ́ fọmọ yẹn yọ yìí ìyá yẹn ìyá ẹlẹ́sìn ni ìyá àdínní àwọn ìyá mọ́sálásí náà gbà fọlọ́run ni àmọ́ kò rí ọmọ yẹn tọ́ nítọ́ títọ́ lọ́hùn gbogbo ìjọ tẹ ẹ bá rí tí ó bá yíwọ́ fún ọmọ tọmọ òwúlò fọlọ́run tí òwúlò fóbi rẹ̀ ẹ lọ wá sínú nǹkan mẹ́ta ọmọ mi ní bíbí àwọn tó bí èèyàn rẹ̀ ni wọ́n ẹ̀jẹ̀ rẹ̀ ló bí àmọ́ àìní títọ́ tó dáa ó padà bà bíbí jẹ́ ẹlòmíì ní bíbí ẹlòmíì ní títọ́ wọ́n tọ́ dáadáa gbogbo ntọ́ yẹ kán ṣe náà ṣe lé lérí àmọ́ ẹ̀jẹ̀ àwọn tó bí ó padà bà títọ́ ẹ̀jẹ̀ a padà wá rí ìtọ́ dáa ní títọ́ ó sì dáa ní bíbí a tún padà róhun náà tí ò tún dáa jàmọ́ kí ló fà kí ẹlẹ́ẹ̀kẹta tí ń ba iye ọmọ jẹ́
ẹlòmíì wọ́n bí dáadáa wọ́n sì tọ́ dáadáa nítorí tún padà rọ́ lẹ́ni láwọn ibi táwọn olówó ń gbé yẹn ìyá kan tó was end of last year imam mo regret ìgbésí ayé mi ìyá yìí wà ní ọmọ 75 years ọkọ ẹ̀ wà ní 49 ọmọ mẹ́ta náà ni wọ́n bí ìyá yẹn wá ń pé mo regret torí àwọn mátà fi ń sọ pé kọ́kọ́ wa mọ̀ fẹ́ àwọn náà rè àwọn ọmọ yẹn padà di wèrè tán ń fa gbó káàkiri àdúgbò àwọn ìyá yẹn ń sọ wípé bóun ṣe wà yìí òun ti ń retí pé káwọn òkú báyìí ní kò sígbà táwọn ọmọ yìí ò ní talé máwọn lérí bí mo ṣe ń bọ̀ ń bí ń sìn lecture kan mo ti ń bọ̀ láti Èkó club bá a ṣe ń bọ̀ lójú ọ̀nà kọ́ọ̀lù tí mò ń gbà ni pé imam ọ̀rẹ́ mi kan fẹ́ ra ilé kan ilé méjì ni àmọ́ sàárè wà níbi àwọn ilé yẹn imam ẹ gbọ́ séèyàn lè ra ilé kéèyàn ra wọ́n fẹ́ sàárè wà ń bẹ̀ báwo la máa ṣe wọ́n ní ọ̀ tọ́wọ́ bá ti ríra tí díìlì yẹn bá ti dá ẹ ṣe ẹni wọ́n wú sàárè àìmọye sàárè tọmọ ibo ń wú dànù ẹ̀yin ẹrú sìn Ọlọ́run tẹ́ ẹ bá wo life from that perspective sometimes èèyàn á wò pé life yìí so wọ́ ti gbogbo wàhálà tá à ń ṣe káàkiri ilé kan ẹnìkan níyàwó mẹ́ta ilé tó filẹ̀ ńgbà tó kú tán àwọn ìyàwó bẹ́ẹ̀ wọ́n bẹ̀rẹ̀ fìtínà láàrin ara wọn wọ́n pọ̀ mọ́ kínní wọ́n pọ̀ mọ́ kejì wọ́n wá rí èèyàn pé wọ́n pé ẹ wá ẹ yára yín bẹ́ẹ̀ ni o wọ́n wá ta lé ọmọ ibo tó tọ́ra lé lọ́wọ́ ẹ̀ odindi oṣù méjì ọmọ ibo yẹn ò tí ì wá bí property tọ́ra níjọ́ tó dé ọkàn dúró pẹ̀lú ọ̀pá báyìí ni pé what's this wọ́n ní sàrún ní bóun ṣe dúró yọ I don't want to see anything there wọ́n lọ lè wá àwọn mọ́là wa ní sábó lébùté mẹ́ta àwọn sábó àwọn mọ́là ni wọ́n ń wú tán wọ́n lọ wá àpò rẹ̀ sí tí wọ́n fi ń kó orí àtẹsẹ̀ sí sometimes téèyàn bá wo àwọn nǹkan kan from certain perspective èyàn ò rí pélé ayé yìí sometimes so wọ́ọ̀tì ká pààyàn lẹ́kún bẹ̀ ṣá so wọ́ọ̀tì ká ba tèèyàn jẹ́ ń bẹ̀ ṣá ẹlẹ́ẹ̀kejì ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ tá à ń bí nísìnyí ẹ wo àwọn ọmọ yẹn wò gbésí ayé àwọn ọmọ yẹn ò grow spirituality wọn ò grow ẹ̀ láìpẹ́ Buhari kú tẹ́ ẹ bá lọ wo orí àwọn line àwọn social media ọmọ 17 ọmọ 22 years ọmọ 24 years tó ń ṣépèlé bàbá 80 something years tẹ́ ẹ bá rí ọ̀rọ̀ tẹ́lómi sọ ẹ máa bá kí sẹ́yìn yìí lẹ́mìí Ọlọ́run rárá ṣá báwo la ṣe ṣe tá a fi mísì ẹ̀ pátápátá ẹ̀yin ẹrú sìn Ọlọ́run yá ayọ́ alladhina ẹ̀yà káyà ẹ̀ ọ̀kan a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim yá ayọ́ alladhina amanu taqullaha walitansuri nafsun ma qaddamat ligadin. واتقوا الله إن الله خبير بما تعملون. bàbá wa Alhaji Koka ajá ìyá àbèjì àti gbogbo àwọn àbúrò yín ọlọ́nṣẹ́yìn ní ẹ̀yìn ire ẹni tí ó mọ bàbá yín nísìnyí tán bá ti rẹ́yìn látara yín wọ́n mọ bàbá yín ẹni tó bá rí yín pẹ̀lú bẹ́ẹ̀ tí ń ṣe yìí níwájú àwọn àfa èyí táwọn àfa wa àìnú rìdọ́ tí wọ́n ń ṣe jàlálà tí wọ́n pọ̀ alifalani rè ọ̀rẹ́ mi kan ló máa ń pè alifalani òun èpè fúlàní alifalani ọmọ masar ni alifalani jàlálà àwọn tó bá béèrè owó lọ́wọ́ èèyàn gbọ́dọ̀ ọmọ mu wa àmọ́ èyí tí wọ́n ń ṣe tán rí ṣe òun gbogbo èèyàn kọ́ ilé bá ṣàwàdà díẹ̀ bí èèyàn bá bẹ́ẹ̀ lómi ṣàwàdà bẹ́ẹ̀ lẹ́ni tọ́lọ́hun ọ̀bá sínú ẹ̀ tí nẹ́tíwọ̀kù ọlọ́hun ò sí nínú ẹ̀ kó rí wa nírìí èèyàn. ẹlòmíì máa ń rí àwọn àfa pé gbogbo àtàjọkọ̀ yìí kò sáfà yẹ̀tùyẹ̀tù ń bí gbogbo ẹni tó dé bíi pàtàkì àwọn Alhaji Koka pàtàkì yabi pàtàkì ajá nana gbogbo àwọn àbúrò wọn ló ní bá àfa kọ̀ọ̀kan ṣe débí gbogbo àfa tó dẹ̀ wá ń bí lẹ́ni gangan àìmọye òde ní kálukú pati tó fi wá bí báwo làwa náà ó ṣe tọ́ ọ mọ́ tí wọ́n ó ṣe lójú láti dá nǹkan mọ̀ ọlọ́ni yá ayọ̀ alladhina amanu taqullaha walitansuri nafsun ma qaddamat ligadin gbogbo ẹnìkọ̀ọ̀kan wa ká bẹ̀rù Ọlọ́run ká wá wo kí làwa náà ń pìpì àkàlẹ̀ fọ́la àwọn àfáàní ọ̀la yẹn gàdín ibẹ̀ yẹn ọ̀nà 5 ni wọ́n tún gàdín sí gàdín kan ọ̀la sátidé gàdín kan ọ̀la tí ó padà ṣẹlẹ̀ tẹ́nìkan ọmọ tó lè ṣẹlẹ̀ lọ́la gàdín kan níjọ́ tí kálukú ó pàdé Ọlọ́run tọ́lọ́run sọ pé yawma la yanfa'u malun wala banuna
إلا من أتى الله بقلب سليم. ọlá kan jọ́ tí kálukú ó pàdé ọlọ́run bí bàbá wa ádámà bí wọ́n ṣe pàdé ẹ̀ níbi ọ̀sẹ̀ díẹ̀ sẹ́yìn ọlá kan jọ́ tí kálukú ó pàdé ọlọ́run níjọ́ tí kálukú bá pàdé ọlọ́run ọjọ́ náà ṣéjọ́ tọ́lọ́run ó wọ ẹ̀kọ́ ọmọ yẹn ni àbíjọ́ tí ó jẹ́jọ́ ọjọ́ ọba mi fún yàn èèyàn gbọ́dọ̀ ro kalẹ̀ dáadáa waltensor nafsun gbogbo ẹ̀mí kọ̀ọ̀kan kó wo kí lòun ń gbìn lẹ́ni tí ó padà wù kí lòun ń pèsè kalẹ̀ irú ọ̀la wo là ń pìpì àkalẹ̀ irú ẹ̀yìn wo là ń pìpì àkalẹ̀ irú ìpàdé ọlọ́run wo là ń pìpì àkalẹ̀ irú alikiyama wo là ń pìpì àkalẹ̀ waltensor nafsun ma qaddamat ligadin ẹ̀rí ibẹ̀ yẹn méjì ọlọ́run dákọ̀ wàtẹ́kùláhà. wàtẹ́kùláhà. ọba tẹ́ máa mọ̀mọ́ tẹ́ lè mọ̀ tán lè mi ọlọ́run. iná lọ́. ọba tó wọ ẹnìkan ọ̀ká tán lè mi ọlọ́run ọba tó ju ẹnìkan ọ̀ká tán ni mí o. èèyàn lè misbehave sí anybody àmọ́ ẹ má misbehave lọ́dọ̀ mi o. ẹ lè dàrú mọ́ mi lọ wàtẹ́kùláhà inna Allaha khabirun bima ta'malun. ó ní wala takunu. kalladhina nasullaha fansahu anfusahum. ẹlẹ́ẹ̀kejì ayé àtọ́tẹ̀lé wala takunu kalladhina nasullaha. ní ayé tá ń lò lọ́wọ́ lẹ́ni ẹ jẹ́ ká grow spirituality wa o ẹ jẹ́ àjẹ́ fi ọlọ́run ká fi tọ́ ọmọ wala takunu kalladhina nasullaha. ẹ má jẹ́ àdá gẹ́gẹ́ bí àwọn tí wọ́n lọ pẹ̀lú ìgbé ayé tí ayé gbé wọn lọ ayé já ẹlòmíì gbà ayé ba ẹlòmíì jẹ́ pátápátá ọlọ́run gbogbo ẹni yòówù tó bá ti lè sọnù tó wà distracted kó lọ́dọ̀ ọlọ́run fa asahun anfusahun òun náà máa lé ni yóò máa sá ni kò ní pé yóò máa lé ni kò ní bá wala takunu kalladhina nasullaha. ẹ má dà gẹ́gẹ́ bí àwọn tí wọ́n gbàgbé ọlọ́run fa asahun anfusahun nítorí pé wọ́n gbàgbé ọlọ́run yẹn bá ti lè gbàgbé ọlọ́run no matter how fortunate you are kò sírú oore tọ́lọ́run lè ṣe fún yàn nígbèsí ayé tí yẹn bá ti lè mísì ọlọ́run tó mísì ti pọ̀. faulaika humul fasiqun. gbogbo jọjọ tí yẹn bá ti rí i pé òun wà pẹ̀lú ọlọ́run tí ominú ọlọ́run ń kọ́ tẹ́rù ọlọ́run ń bà tójú ọlọ́run ń tì í tí jìnnìjìnnì ọlọ́run ń bẹ lára ẹ̀ tẹ́ ẹ bá rí wọ́n bẹ̀rẹ̀ àsìkárù nísìn fúnra ara àwọn èèyàn láì pè èèyàn wọ́n máa dá kàkán jọ pé ìyá ẹlẹ́kọ̀ọ́ gbígbóná ò fi yọ̀ sí tí fi ń wù yàn mu láì ṣẹ̀ṣẹ̀ pè yàn ẹni tí nẹ́tíwọ̀kù ọlọ́run bá ń bẹ lára rẹ̀ kíní kan ní gbé kálukú dìde ibi kálukú kówó sígbà tẹ kó sígbà tẹ wà nílé ẹnìkan ọba yín sí ń bẹ̀ níjọ́ tí sim káàdì nẹ́tíwọ̀kù ọlọ́run tó wà lára kálukú yẹn òun náà ní gbé kálukú dìde pé ah mo fẹ́ eléyìí mo fẹ́ fi eléyìí mo fẹ́ fi appreciate ànábì lọ́dọ̀ àwọn àfa mo fẹ́ fi eléyìí appreciate ọlọ́run wala takunu kalladhina nasullaha. ẹ má jẹ́ àdá gẹ́gẹ́ bí àwọn tó yẹ kí wọ́n gbàgbé ọlọ́run wọ́n wà distracted pátápátá fasahum anfusahum ní gbogbo nǹkan bá gbàgbé àwọn náà. faulaika humul fasiqun. àdúrà wa ọlọ́mọ́sà jẹ́ kó gbà o. ẹja tẹ wá àdúrà. àdúrà wa ọlọ́mọ́sà jẹ́ kó gbà. àmín. ajá wa Halima àti gbogbo àwọn àbúrò yín tí ẹ ṣe léyìí láti fi celebrate bàbá yín láti tún fi ṣe àdúrà fún wọn kò sí ní tẹ́ ẹ lè ṣe fún wọn tó tó ń tí wọ́n ṣe fún yín àmọ́ bí ẹ̀ tí ẹ lè ṣe tó ń tí wọ́n ṣe èèyàn ṣàṣe náà ni èyí tẹ́ ẹ ṣe ẹ pa àwọn àfáà jọ ẹ wá bá mi tọrọ àdúrà fáwọn òbí wa ẹ wá bá ká ṣe sàárà fáwọn òbí wa ká ṣe oúnjẹ káwọn èèyàn jẹ fáwọn òbí wa gbogbo ń tẹ́ ẹ ṣe àti ládàá àdúrà àti ládàá sàárà ọlọ́mọṣàbà amúládàá rẹ̀ bá wọn. àdúrà wa fún yín ni pé pẹ̀lú ògo Ọlọ́run ẹ̀mí bàbá gùn àmọ́ bẹ́ẹ̀ ni bàbá ti gùn tó Ọlọ́run jẹ́ mi tí yín ó gùn ju tiwọn lọ. má jẹ́ ẹ lọ lè kánjú bá wọn má ṣe ní tẹ̀lé ọba tó fi yín bo bàbá láṣìírí ńgbà àjọ mẹ́jọ ńgbà tá à ń bẹ nílọrin gbogbo àdúgbò gbogbo ilé lọ́mọ pé èèyàn kan pàtàkì lọ ẹsẹ̀ àwọn èèyàn wọnú ilé lóníranran abẹ́lọ́hún ẹsẹ̀ orí òní dá nínú ilé yín náà bọ́lọ̀ ti fẹ̀yìn pọ́n bàbá náà lé gbogbo ntẹ́yìn náà bí mọ̀ sí wọn nínú iṣẹ́ ìbànújẹ́ fún yín ọlá Fatiha. bismillahir rahmanir rahim alhamdulillahi rabbil alamin arrahmanir rahim maliki yawmiddin masha Allah iyyaka na'budu wa iyyaka nasta'in اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. bàbá ìmáàmù wa àgbà
ọlọ́mọsá jẹ́ kí a rí yín pẹ́ sà. Àmín. ọba tí ó pè yín ọlọ́run dákunjọ mọ́jọ́ ó yẹlẹ̀ fún yín. Àmín. la hawla wala quwwata. Illa billahil aliyyil azim. alájà